Gomina Babajide Sanwoolu ó ṣe àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó. Ó fi ìdá 20 lé owó oṣù gbogbo wọn. Gómìnà ìpínlẹ̀ Èkó Babajide Sanwoolu ó ti kéde wípé òun ti fi ìdá 20 lé owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba tó wà ní ìpínlẹ̀ Èkó. Ó sì ní ìgbésẹ̀ náà ó ti bẹ̀rẹ̀ ní sísẹ̀ntẹ̀lé lẹ́yẹ òsọ̀kà. Àlékún owó oṣù ọ̀hún ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 tó sì jẹ́ wípé àwọn tí ó jẹ àjẹmọ́nú owó oṣù tó lọ sókè ọ̀hún àwọn ni òṣìṣẹ́ ìjọba, àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ pẹ̀lú ìjọba ìbílẹ̀ onídàgbàsókè tó fi mọ́ àwọn tó wà ní ilé ẹ̀kọ́ pàyàmọ́rí ìyẹn primary school ni wọ́n ní àǹfààní láti jẹ àlékún owó oṣù ọ̀hún. Eléyìí di mímọ̀ fún àwọn akọ̀ròyìn nígbàtí ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó Akeem Muri Okunola nígbà tó ń ka àtẹ̀jáde ọ̀hún ní ọjọ́ Ajé. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé gbogbo àwọn àjẹmọ́nú tó jẹ́ titi àwọn òṣìṣẹ́ ìjọba bẹ̀rẹ̀ láti oṣù kínní títí dé oṣù kẹrin ni àwọn san ní sísẹ̀ntẹ̀lé tí owó oṣù wọn yóò sì ṣe gọbọi sí i. Nínú ìwòye Babajide Sanwoolu ó ní òun ṣe ìgbésẹ̀ yìí láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìjọba kí wọ́n tẹ pámọ́ṣẹ́ wọn sí torí tí ẹnu bá jẹ ojú ó tì àti wípé tí owó oṣù wọn bá rúkè sí àwọn òṣìṣẹ́ ìjọba wọn lè fi inú dídùn ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì ni wọ́n lè tẹ pámọ́ṣẹ́ bó ṣe yẹ kí wọ́n tẹ pámọ́ṣẹ́ sí. Babajide Sanwoolu ó wá ń pe àkíyèsí ẹni tó ń rí sí ètò ìṣúná owó ní ìpínlẹ̀ Èkó àti àwọn tí wọ́n ń ṣe akẹ́tọ̀ọ́ owó sísan wípé kí wọ́n tètè jára mọ́ owó ọ̀hún ní sísan fún àwọn òṣìṣẹ́ àti wípé gbogbo ìlérí tí òun ṣe fún wọn ni òun yóò mú san nípa owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó. Gómìnà Babajide Sanwoolu ó ṣe àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó ìdá 20 lógún owó oṣù ọ̀hún. Subscribe ẹni máa rí àwọn iṣẹ́ wa tuntun ìjà owó ènìyàn rárá. Àṣà àdáyébá worldwide lórí YouTube. A máa ń ṣe àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lóríṣiríṣi. Àwọn ìròyìn yàjóyàjó, ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà títí ìbílẹ̀. Ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè. Subscribe ẹni máa rí àwọn iṣẹ́ wa tuntun ìjà owó ènìyàn rárá.